Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ mà kú àṣálẹ́ nínú ilé yìí. Mo tún kí wa pé ẹ kú àjálẹ́ o. Ẹ kú ijọ́ méjì, ijọ́ mẹ́ta, ọ̀dẹ̀ ọ̀dà bí. Ọmọdé eléyìí mo kí yín, màjèṣín eléyìí mo kí yín. Mo kí oyún inú, mo kí àṣẹ ẹ̀dí. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nídìí àrò, tẹ́ mú àrò lọ́wọ́, tẹ́ ìjọ́bí ọ̀dànù, mo kí yín. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń lo òkè òkun, tẹ́ ń lo ọ̀sàlẹ̀ ọ̀sà látàrí kí ìkòkò ọbẹ̀ kó má joro. Àní ṣerú ẹgbẹ́ wa o. Kí ni mo fẹ́ bá wa sọ? Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ohun gbogbo lọ́wọ́ orí, àyànmọ́ ni kádàrá, ohun gbogbo lọ́wọ́ orí o. Gbogbo nǹkan láyé ìgbà ni. Ìgbà yìí lọ́pọ̀lọpọ̀ ọmọ ni wàhálà fi pọ̀ o. Wòlíì ti wò ó fún pólógo ni ọ́. Àáfàá ti gbàdúrà fún wọn lólógo ni ọ́. Adáhunṣe ti wò ó fún wọn lólógo ọmọ ni ọ́. Ọwá ń sọ pé ìwọ ti jáwéjáwé ewé sú ọ, ìwọ ti wágbòwágbò egbò sú ọ, kódà ò ti gbàdúrà àdúrà gbígbà gan sú ọ, òkú aláìmọ̀kan. Àní ohun gbogbo láyé ìgbà ni. Wá gbọ́. Bá a bá dénú ilé àkàrà alé ni. Bá a bá sì dé ìrònà àkàrà èrò ọ̀nà ni. Talẹ́ni tó wà nínú ubú odò tí ń danú omi rú, èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ rí ìrìnàjò ẹ̀dá láyé, Ọlọ́run ti ṣẹ̀ sí mẹ́ta. Ṣé wàá rí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn lòmí ò ní rí mbẹ̀? Nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yẹn lòmí ò ní rí mú mbẹ̀? Gbogbo èèyàn kan ní ọ̀wọ̀ ẹsẹ̀ kó tó rí ṣe. Ẹni tó gbógo wáyé tí èso ògo àgbélẹ̀rọ òun ló pọ̀ jù. Tọ́ bá ti dá ara rẹ mọ̀, tọ́ mọ ìrìn àjò rẹ pé ẹ̀bùn àmútọ̀run wá tọ́lọ́ ọ̀dà àjẹmparọ́ kékeré kan fún ọ. Ṣé rí àwọn èèbó ní kinní kan ṣùgbọ́n àwa aláwọ̀ dúdú èyí táwọn ó fi kíyèsí títí wa, a máa dìtẹ̀ ara wa ni tàbí ká máa fa ọwọ́ aago ara wa sẹ́yìn. Téyìnbó bá rí i pé ọmọ yìí bọ́ọ̀lù lọ́mọ ọgbà ìdí bọ́ọ̀lù ni wọ́n fi sí. Tó wá mọ̀ yìí pé ọmọ yìí ẹjọ́ lọ́mọ ọ̀rọ̀ wọn bá fi síbi iṣẹ́ iléeṣẹ́ ìwé ìròyìn, wọ́n sì wá fi kàn jù sílé ìfẹsẹ̀pọ̀ mọ́ ohun tí ń ṣe. Òyìnbó wọn a máa ṣàwárí ara wọn lórí gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe láyé. Ìgbà tó òyìnbó sọmọ ní Ronaldo aláwọ̀ dúdú ló sì mẹ́kọ tó dùn fẹ́ sọmọ. A máa gbọ́ good luck, gold, Bùsáyọ̀,
àwọn ẹ̀kọ́ gidigidi olúwa tóyìn dára sí mi tèmi lè yí ọpẹ́ wá mi wá kábíyèsí òyìnbó lè wò sùsù kọ́ sọmọ rẹ̀ ní stone òkúta yóò sì ní àlùbáríkà tí good luck yóò tún máa ṣiṣẹ́ lábẹ́ stone yóò rí bẹ́ẹ̀ àní kí ni túmọ̀ Ronaldo ẹ̀ bá ń sọ túmọ̀ rẹ̀ ẹ̀yin tó yẹ kéwì á ní ẹ̀ bá ń sọ túmọ̀ Ronaldo kí ni jẹ́ Messi tàánú ọ̀tọ̀ o Messi tèyí tí ń gbá bọ́ọ̀lù ẹ̀ bá ń sọ túmọ̀ yìí kọ́ rẹ̀ kí n gbọ́ mo fẹ́ gbọ́ òyìnbó àwọn asọmọ ní ráìsì wọn asọmọ bẹ́ẹ̀ ni ẹ máa lọ wo gbogbo ẹ̀kọ́ táwọn èèbó ń jẹ́ ó pè mí gan ó pè etí àbábá tẹ ẹ̀jẹ̀ kọ àwọn ọmọ Chinese yẹn ní chinchan tọ̀yìn tàǹtún kí ni jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n yé wọn lédè wọn. ìwọ́tọ̀ sọmọ ní olúwa tóyìn ó ti mọ̀ pé ìrònú tó rò débi tó fi lólúwa tóyìn yẹn ọ wà ara gàbó ọmọ yẹn tó fi jẹ́ pé ẹnu ọpẹ́ rẹ̀ kò ní kan sọ́dọ̀ èṣù. tòlúmọ̀ alákòyà ní good luck takọmọ ní good luck tí ń so bàtà káàkiri ẹ má bínú ẹ̀yin sún mi ká o ẹ gbọ́ tí ọlọ́run bá kọ pé àárọ̀ ọjọ́ ló lówó kò sẹ́ni tí ó yẹ ẹnìkan ò sì lè gbà á lọ́wọ́ rẹ̀ tí ẹ bá ti sológun àárọ̀ tó bá jẹ́ ológun ọ̀sán ni ó ti fi gbogbo ọjọ́ ayé rẹ̀ sáré ó ti wẹsẹ̀ ó ti wẹ gbogbo ẹ̀ tí ò ní bọ́ sí ọ̀sán yẹn ẹlòmíràn mọ̀ yàtọ̀ láàrin àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ẹ̀dá òun nígbà ọ̀dọ́ ọ̀sán ẹ̀dá òun nígbà tí òwò náà ti tọ́jọ́ orí ti fẹ́ máa gòkè kọjá 40 years níjẹ́ bẹ́ẹ̀ o tí ọ̀gá ò tún lè máa tọ́ka pé ilé mi di méjì tí mo kọ́ ó di mẹ́ta tí mo kọ́ mo ti lo mẹ́ta sẹ́yìn ti lo 4 sẹ́yìn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀dá ò gbọdọ̀ pàdánù rẹ̀ kó tó mọrú àdúrà tó máa gbà ẹlòmíì tí pàdánù ògo rẹ̀ kó tó di pé yóò fẹ́ fàdúrà rìtírìfù rẹ̀ tí àpẹẹrẹ sí ènìyàn bá sọnù èèyàn máa tètè máa rówó fi rìtírìfù rẹ̀ ṣùgbọ́n bí ògo bá sọnù kó tó rí rìtírìfù àánú Ọlọ́run ló kù o. ìwọ tó fẹ́ kí wọ́n blọọkì ògo rẹ̀ tí o sì fẹ́ kí ògo rẹ̀ wọ first mail ìwọ fúnra rẹ̀ ó fún un ní password tó le koko o sì gbọ́dọ̀ farabalẹ̀ májọ rẹ̀ kàn ó tì ọ́ ní tìkùtì ọ̀rẹ́ ló ti ọ̀pọ̀lọpọ̀ tó fi fògo ara rẹ̀ tọrẹ o. gbogbo nǹkan lọ́wọ́ orí ni àyànmọ́ ni kádàrá ohun gbogbo lọ́wọ́ orí. ẹlòmíràn máa pé ìwé yìí ni ó London ló wọ́n lọ Amẹ́ríkà ló wọ́n lọ ọmọ bíi orí rẹ̀ wà ibi tí ẹlẹ́dẹ̀ ẹni bá gbé ibẹ̀ là á gbé tí orí ẹ̀dá bá lọ àjò tẹ́sí ọ̀bá lọ ó rí sí lóòótọ́ ṣùgbọ́n èèyàn ní kọ́rọ̀ délé. bákan náà bí ẹsẹ̀ ẹ̀dá bá lọ àjò tí gbogbo ara bá lọ torí ọ̀bá lọ òun tiẹ̀ burú jù ẹ gbọ́ mi ṣùgbọ́n torí bá rájò tẹ́sẹ̀ lọ tí gbogbo ara lọ ó rò pé wọ́n lọ́lọ́run dá orílẹ̀-èdè náà fún ni bẹ́ẹ̀ ni gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ fún ọ ni ọ̀pọ̀lọpọ̀ béèrè lọ́wọ́ orí tí wọ́n fi ń bẹ́ lùdò àṣàṣà pé wọ́n ní ọjà yìí ń tà ó kówó le yọba rí pé òun jẹ gbèsè bọ̀ kò béèrè lọ́wọ́ orí ilé tí ẹnìkan gbé tọmọ wọn ń kú ìwọ lè gbé bẹ̀ kọjá pé ibẹ̀ lọ́nà rẹ̀ ó sì là bẹ́ẹ̀ ni a máa ṣàkíyèsí ni tó bá ń bá ọ̀rẹ́ rìn gbogbo ọjọ́ tó bá wà lọ máa ṣàkíyèsí ara rẹ̀ kí ni máa ṣẹlẹ̀
tó bá ń lọ àwọn àdúgbò kankan mo ṣeré lọ gbogbo ọjọ́ ọba sọ̀rọ̀ lọ báyìí àpẹẹrẹ wo ni máa ń ṣẹlẹ̀ èèyàn máa ń kíyèsára ni èèyàn máa kíyèsára ni gbogbo wọn a bá fẹ́ ṣe láyé orí wọn ò ní takò wá o. ẹ rí i pé àmọye ẹ̀dá ènìyàn lórí bá a ṣe gbogbo ohun tó fẹ́ ṣe ṣùgbọ́n pé àìkíyèsára ayé fún orí rẹ̀ níwọ̀n jẹ́ wọ́n forí rẹ̀ gbàbọ̀dé fún ìṣẹ̀dá àwọn ò ní gbàbọ̀dé o. Kalẹ̀ gbogbo èèyàn ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé kò sẹ́ni tó bẹ lọ́hùn kó má dáa fóun láyé ẹ̀yin máa ṣàkíyèsí tó bá jẹ́ pé ẹlòmíì orílẹ̀-èdè tá a ti bí inú ìlú tá a ti bí mbẹ̀ lò kékeré ó ti búyọ mbẹ̀ ní ògóòrè ó sì ti sọ̀rọ̀ sókè tó bá lo 30 ọdún 30 years nílùú òkèèrè tẹ́ ń pè lábúrọ̀dù wọ́n lè pè lágbolé wọn pé láwọ́jà ń wọ lọ bá kàn ó ìwọ ni oyè kàn ó oore fa ẹlòmíì wálé òṣì a máa fa ẹlòmíì wálé òṣì ò ní tọ́sàwà tọmọtọmọ orí wo ní gbàbọ̀dé gbìyànjú kó ṣàkíyèsí àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ohun tí jógo ẹni ọ bọ́lẹ̀ lọ́wọ́ ẹni a gbọ́dọ̀ yàgò fún un. Àwa aláwọ̀ dúdú alẹ́mí gbéraga púpọ̀ tí ọ̀nà ilẹ̀ ẹlòmíì bá ti ṣí yóò máa wá ku ẹnu níta gbangba ní àwa yìí ń bọ̀ làwọn ọ̀sáwó-dé òun sáwó 16 níbi òun rìn dé láyé kò sí nǹkan kan tó lè wọ́n ta ń bà fún ọ wọ́n bá ta ń bà fún ojú rẹ̀ ọba wálẹ̀ ìní mẹ́lòmíì tẹ́ ẹ̀ fi sọ tẹ́ ẹ̀ fi rí tí wọ́n máa tó kẹ́sì máa wò ó ti lówó rí o ìgbà tó wọ́n ń bẹ lọ́wọ́ yìí kò dé mọ́lẹ̀ kó gbé rẹ̀ pamọ́ káyé ọmọ bá rí kílọ̀bù ní kówó lọ ní ọmọ àgbàyàwó níyàwó òde tí wọn ò pè sí ọba àwọn máa ń kára òpònú kò gbé rẹ̀ sápamọ́ kówó yọ da lẹ́mọ lọ́wọ́ kórówó tọ́mọ kórówó tọ́yàwó irọ́ ọtí ní ọmọ àrà fáwọn èèyàn ìṣẹ̀dá wo ní polúkúmọ̀ṣó ló fi jẹ́ pé orí wa kò ní ṣalátakò wa ẹjẹ́ á máa kíyèsí àsìkò ọ̀la wa gbogbo nǹkan náà kọ́ lọ́wọ́ oṣó gbogbo nǹkan kọ́ lọ́wọ́ àjẹ́ o ẹ kíyèsára kílẹ̀ wí ẹ kíyèsára. bákan náà orí ẹ̀dá báwo ni wọ́n ṣe máa ń tu orí ẹni a máa sọ lọ́jọ́ iwájú bí wọ́n ti máa ń tu orí a máa sọ lọ́jọ́ iwájú tó kò ní jùlọ báyìí ló ní mọ́ńbé ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ọ̀fẹ́ di ọ̀nà méjìlá ti lè bá mi pàdé lórílẹ̀‐èdè Benin àti orílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí ṣùgbọ́n ìlú Ìkòròdú ni mo fi ṣe bùgbé lẹ́kọ̀ọ́ a kì í bá àmọ́ ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín àbí ẹ fẹ́ tọ́jú àrùn ara èyí tó jẹ mọ́ ewé àtegbò ẹ kàn sí wa ẹ̀yin ẹ kàn sí wa á dá yín lóhùn àmọ́ ẹ bá bẹ̀ wá ní àbá yín béèrè lórí ìrìn àjò yín owó lẹ́sàn kì í ṣọ̀fẹ́ o ẹ̀yin tó bá jẹ́ pé orílẹ̀-èdè Benin lẹ ti fẹ́ kàn sí mi tẹ́ bá ti pe nọ́mbà Nàìjíríà tí ò lọ ẹ pè ti orílẹ̀-èdè Benin yóò lọ tí má ti kúrò lórílẹ̀-èdè Benin tẹ́ bá pe ti orílẹ̀-èdè Benin tí ò lọ ẹ pè ti Nàìjíríà ọ̀yá ẹ mú gègé yẹn ẹja kọ́ ẹ jẹ́ n kọ́kọ́ fún yín ní ti Nàìjíríà +23480 3298
3298 plus 23480 3298 3298 ìyẹn jẹ́ àkọ́kọ́ plus 23480 890 38658 plus 23480 890 38658 ẹ̀kẹta plus 23481 33 155 111 plus 23481 33 155 111 ayọ̀kùtò orílẹ̀-èdè Benin plus 229 54 65 1928 plus 229 54 65 1928 ẹgbàá kejì sí plus 229 54 65 1929 plus 229 54 65 1929. tó adára fún wa kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ o adára fún wa kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ o ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ dábẹ́ wa lókè òkú ẹ bá bẹ̀ wá sí àbá yín ṣiṣẹ́ yín a sì bá yín skéèlì àgbẹ̀ fúdú ẹ̀jẹ̀ yọkàn yín lára àmì ìlẹ̀ sanwó rẹ̀ adára fún wa o ayé wa kò ní yẹ ẹlẹ́mọ̀ gbogbo wa lọ́wọ́ o mo ta fẹ́lẹ̀ lédùn ọ̀ ṣe òjò kí ràn kọ́tà sí ilẹ̀ olóore gbogbo wọ̀ ní fún wa rò ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.